Alhaj Taiwo Bọ́gọ̀. Àwọn àfáà tí wọ́n ti darí ètò yìí látàárọ̀. Ọlọ́run ní pa yín lẹ́kọ̀ọ́. Àmín. Bọ́gà Ọlọ́run ní àwọn èèyàn tí àwọn àfáà tó jẹ́ àfọ olóríire ni wọ́n. Very soon. Nílé jókòó bọ́gà báyìí dínà ní. Erùkẹ̀rẹ̀ ní ọmọ ṣe báyìí sí wa. Àmín. Ẹni ọlọ́ba ní kí ni pé dáadáa kó ní àmín. Àmín. Mo kí gbogbo ẹ̀yin jàǹkà tẹ́ torí bọ́gà wa torí Ramadan lecture tẹ́ torí ẹ̀ wá. Bá a ti wá náà ni. Mo ní ìdíwọ́ tó pọ̀ àmọ́ bọ́gà òjẹ́ báwọn lọ́dọ̀ mi. Ẹ̀rí aago méjì mo dé báyìí láti lọ rí. Yín sì tún padà àná mo wà lẹ́kọ̀ọ́ yìí. Ọ̀padà ìjẹta àti mo ṣe. Ọ̀padà torí wá ìwà tá a máa ṣe lálẹ́. Tọ́wá yìí pé kò ní gbé ní ìnàṣẹ̀kálẹ̀ bá programu súná kí n tó gbà máa ẹ má bínú gbogbo èèyàn Moise. Eri ọwọ́ báyìí sọ ìpínlẹ̀ Ìlọrin tó yá ni. Èyí tó ń bọ̀ lọ́la èyí tó padà èyí tó ń bọ̀ lọ́tún èyí tó padà èyí tó ń bọ̀ ìjọ mẹ́rin èyí tó padà èyí tó ń bọ̀ ìjọ márùn èyí tó padà èyí tó ń bọ̀ ìjọ mẹ́fà èyí tó padà èyí tó padà. Ó kọ́dà jẹ́tù ètò ayé òsè. Òkòdà ìdúró bọ́gà bí ọgbà ìgbà tó ń lọ tó ń bọ̀. Jáwé èèyàn wò ó ìgbà ojú ní ìwé bọ́gà ọ̀rọ̀ èmi bọ́gà dúpẹ́. Òkòdà ìdúró. Àwọn amúrakà wákàtí máa mọ̀ ọ̀la kò sí tọ́mọ̀ ọ̀la àwọn atakú kàdí gbogbo wa ní méjì ọ̀kan bẹ̀lú kò síbi tá a wà pẹ̀lú wọn ni. Bá a ti wá wà láyìíká méjì dé sẹ́ńtò wa àwọn ni wọ́n pọ̀ jù wá lọ. Wọ́n ń gbélé ọ̀dọ́ Ọlọ́run ní wọ́n ló ní gbogbo wa. Ó rí pé bọ́gà ó ti ṣoríire. Ọlọ́lọ́mọ yẹn tó ọ̀sán tí wọ́n gan owó bẹ̀. Tẹ̀fì yìí wọlé àwọn tó bí ọní ọmọ jẹ yìí. Wọ́n á fẹ́ràn tẹ̀lé síbẹ̀. Àwọn èèyàn ò ní jẹ́ wọn gírí. Wọ́n á fẹ́ràn tẹ̀lé sí. Máa fẹ́ wọ̀rọ̀ jùlọ. Bọ́gà ẹni ó dúró láti nú ẹ̀dá. Tọ́lọ́wọ́ bá rẹ̀ ti ń bẹ láàrin. Ọjọ́lọ́. على يدي لا سجاجة
Machama wàlá díẹ̀ ní nǹkan wọlé ìfúngan omi wà ní àti wọn tá a máa jẹ Machama òsìtọ́wọ́ bá kù báyìí 5,000 ló mú wọn ó ní ń gbà Ọlọ́run ní lọ́dọ̀ tèmi ẹnìkan ọlọ́dà tó wọlé yìí. Tókòtò alẹ́ ayédi àwa sàwáwù ẹ̀yin lẹ́kọ̀ọ́ lóko ọ̀gánu wa. Bọ́gà lọ́sọ̀ ọwọ́ tó fẹ́ sọ̀rọ̀ fún yàn má disturb ana kọ́dà bó ṣe pé ẹni tí ọ̀gbá tiẹ̀ ìwà tiẹ̀ ọwọ́ gbẹ́túwọ́n ní alákìnibọ́gà nìkan fún mọ́kà bá ikú rẹ̀ lọ fún mọ́kà o ti kọlu ọlọ́run o lè bọ́ mẹ́. Tèmi ọlọ́run ìyá máa dọ́pọ̀ rẹ̀ tiẹ̀ òní. Ìwọ náà ń fún yàn. Aláwo rẹ̀ níláàrí tí wọ́n jẹ ká. Ọlọ́wọ́ bá ní pé kò ní yẹ. Olówó nu ẹbí wọn rẹ̀ onífà olè kan méjì mọ́ máa dúró wá sẹ́ fún àfipáti alọ́dẹ kìnnìmọ́ tí dé sí àmà ọwọ́ yàwèrè kanú àjẹ́ kan mú mi. Ìwọ wọ́kọ̀ mú jọ́ni. Gbogbo wa ò lè fẹ́ tán. Ìyàwó ò lè fẹ́ tán lọ́dọ̀ ọkọ náà ò lè fẹ́ lọ́dọ̀ ìyàwó. Rọ́bà ọmọ tá a bí wọn ò lè rí tí wọ́n fẹ́ tán lọ́dọ̀ wa. Àwa náà ò lè rí tán lọ́dọ̀ wọn. Àbá di ara wa ní ìlàyé tán. Ọlẹ́nu àìmú àti gbogbo yín náà àjọjẹ tó ti mú kí tó jẹ náà wá báwẹ̀ ní àṣekolo ní ẹ̀yìn ká ọlọ́gbọ́n náà máa yín wọ́n ti kúlò gan mẹ́mọ̀ pé yẹn kó sọ́bí tó máa rí ẹwà yẹn ti bàjẹ́ sọ́bí àdéyẹn kan wájẹ́ láyé. Ẹ̀rọ jáwọ́ gbogbo dẹ̀ mú rìn bẹ́ẹ̀ náà lẹ́yìn ọmọ ya wa tó ṣe pé ẹlẹ́gbẹ́ lẹ́yìn ẹ̀wọ̀ yẹn ti pa
ẹ wo yẹn tó yẹ lórílẹ̀-èdè fàájì ẹ̀ ẹ wo yẹ àwọn tí a tù sí la ẹ máa rántí Ọlọ́run pé ẹ bá ká ẹnìkan fojúlẹ̀ pa báyìí fàjàsà nígbà kìámà kùránù ní kéènì kò sí ẹ̀sẹ̀ kan wọ̀nàjà nàmà yóò wọ̀nàjà nàmà èyí tó gbé kí ní àkókò tó bá pìlọ́ máa ṣù ẹ̀wọ̀ sígbà tó pìlọ́ máa fọ́kọ̀pù ẹ̀ sẹ́lá èèyàn ni wọ́n dúrọ́pù wọn ọ̀gbẹ́nu kalẹ̀ dúrọ́pù èèyàn wọ́n fẹ́ wọ́n pa nù. eléyìí búrì ní kí ní bad ẹni tí wọ́n mú bọ̀lẹ̀ lónìí yọ̀ lọ ẹnìkan ní tiwa mẹ́rin náà tẹ̀síwá. ẹ ló nọ́mbà wọn ó ti wọlé ọjà lọ́sí àwa yìí. wọ́n pa nù. ẹsẹ̀ bẹ́ẹ̀ ṣe gbé ní ẹ má bá ń sọ kí a mọ̀. láàmúlà ayé ìmọ̀ àwa sì iṣẹ́ kíláṣẹ́ kọ́ wà dá tiẹ̀ dání. ẹnì yóò wáyé tí wákàtí wọ́n rà ọ̀la òsìjẹ́ mọ̀sọ̀rọ̀ ayé òfin lọ wá. nítorí múra gbogbo lẹ́dà àwọn ọmọ ní òpin ìwọ lọ ń tiẹ̀ nù. gbogbo mọ́tò bá àkàtó wájẹ́ tọ́ra wọ́n lọ sàárè nù. àmà ni ọmọ sí àmàdáìkọ ọmọ sí ìyàwó sàárè. tàlọ́wọ́ ọmọ yẹ bọ́ọ̀ bá dé èrè ọ̀dá wákàtí márùn-ún compulsory ọ̀bọ̀rọ̀ kí ọ̀rọ̀ tó bá lè dúró ẹ̀wọ̀n yọ̀dá àwọn ẹ̀yin tẹ̀ yípadà ó bá ká yín mọ́ tìyín bá yín. Ọlọ́run níbọ̀ tọ́ọ̀bá lè dúró kí Ọlọ́run mọ̀ bọ̀ọ̀rá ìkọ̀sẹ̀ báyìí. Alhamdulilayi rabbil alamin arrahman arrahim Ọlọ́run ní ma kí ọgbà. Ọlọ́run bàbá tó lè ṣe yíyún. O ò lè jòkó Ọlọ́run níbọ̀ kàkà báyìí lórí bẹ́ẹ̀ máa kí dání wọ́n gbà. Ìwọ́n wá níbọ̀ tó lè gánà. Wọ́n gbé hayya salat ẹsẹ̀ nkọjá lọ. Ẹyin kan bẹ ní ego. Màláíkà ojú eku orí dáná. Usas ẹ máa bá abẹ lọ gbogbo ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tí ń bọ̀ tí wọ́n ní bírèkì kó fọgọ́jà bí tó ti tóbi tó. ó gbẹ̀yìn yàrá admuyiz ẹ fọkànbalẹ̀ ẹ bá ogun tẹ̀sí tó lé. Amina. ọmọdé kejì rẹ fún ni èyí ṣe tọ̀ sáré látara rẹ̀ gẹ́gẹ́ bí ó ti sùn tó sì ọwọ́ pọ̀ wọlé ní wọ́n wá. agbàgbé ikú ni bàbá ń rántí ikú sẹ́ńtì ọ̀sàbùrù mọ́. ẹnu bàtà wọn lọ tẹ́ sí tí wọ́n wá dúró báyìí ẹnu bàtà rántí ikú bàbá ti lè yẹ ìgbàdà báyìí. ibi àti ìfowópamọ́ méjì nù ló màmá rárá lòdù ọmọ fún receptionist yóò dé mi bẹ mi náà dé tán rosco ló jáde àwa ní cemetery àlè ní kílọ̀ ọba lóòtẹ́lì. Oya òṣèré ilà àhàlà mi kọ́fílẹ̀ fúlẹ̀.
ọwọ́ mi lọ́wọ́ yọ̀yẹ̀ ọwọ́ mi lọ́wọ́ yọ̀rọ̀ yóò lé ọwọ́ mi lọ́wọ́ wọ́n lórí ọgbọ́n táwa gbé tì bàbá àtìyá pé yóò dé láyé ẹlòmíín fún lóye lọ́wọ́ ní sígéèmà ó lè tẹ́wá sí ọ̀rọ̀ yín sọ̀rọ̀ lọ́nà ó lè ẹlòmíín lọ́wọ́ ní sígéèmà kọ̀ mọ́ wéèrè ẹlòmíín fún lọ́wọ́ báyìí yóò sì sí ìgbẹ̀yìn tí ò ní máa wọ́sọ bí ó ti bá mú náà mọ́ àwọn àfáà kìí tiwa kàtà ẹgbẹ̀rún àti ṣe súná. àwọn bàbá yóò bọ̀rẹ̀ ọmọ jẹ́ ọ̀há ó lè sí lọ́mọ. dandan ni kẹ́ ẹ̀ mú wá fún ọ̀há ẹ̀sìn mú wá àníyàn fi tọ́ há sí. tọ́ra ọ́fíìsì wa la wà yìí. gbogbo yóò lọ ọ́fíìsì yìí ẹ lọ gbogbo ọ́fíìsì kankan ọ́fíìsì wa ni lóyún jáde ẹ̀yin ọwọ́ bá tẹ̀ àpò gidi ni àpò yìí dájú. Oya bá kú dán. gbogbo wa dá tẹ̀lé ẹgbẹ́ lọ́kàn wọn máa gbé mi náà bá ẹgbẹ́ ọ̀gbẹ́ májèlé ọ̀rọ̀ kọjá bẹ́ẹ̀ ẹ̀sùn. àwọn ti lọ́dọ̀ wọn tí ń lọ ní mo kú àwọn onímọ̀ kankan àwọn tí mo bọ̀ báyìí tí mu ẹ̀kọ́lẹ̀ alájì náà gbogbo wa ti gbé lọ́rùn tá a retí yàtọ̀ wọn mọ̀ á wò pé báńkì tó àgbàdọ̀wé ọ̀gbọ́ ó ti òun náà wọ́n wẹ̀ lọ́wọ́. Anna sọfúnni láti wọ́n tó والموت وما يبيكون حتى ينفد àwọn tàná oní 135 ráwà kò sí wá nù mọ́ kí ló dé sí wá nù mọ́ àwa ní sinmi ìyàwó mẹ́rin lórí ọwọ́ àgbo òun pé bí n bá ti bẹ̀rẹ̀ ìdájílẹ̀ mi òní pẹ́ẹ́pẹ́ kú. obìnrin mi bàbá kẹrin tí a bá hẹlẹ ó kó yàrá sí ó túbà lémi lẹ́nu bá túbọ̀ yàrá dáwọ́ lòun tó mẹ́rin lónìí yọkọ̀ ẹ̀wọ̀n yẹn ti mú jẹ́ sàárì àrẹ kan. àwọn ti jókòó ó ti bọ̀ bárùn lọ́wọ́ náà. ṣàmà ilẹ̀ tẹ́lẹ̀ ra kó lè fi wí ẹ̀sìn okun tiẹ̀ lọ́fẹ́ tètè gbà ń. ìwọ náà máa di labalábá bẹ́ẹ̀ lọ́mọ láì mú mi. àwọn àgbégbé àgbégbé lọ́wọ́ ti bá sí tiẹ̀ lọ. ọ̀nlọ́nu tiẹ̀ lọ́fẹ́ gbà ń. kí wàá ní tọ́lọ́tọ̀fẹ́ mú ti bèrè. gbogbo ẹni tí bá jẹ́ mùsùlùmí tí wọ́n bá mú ọ la ó lè pàdé ọlọ́run dáadáa. ẹ jẹ́ ìrún máa yín la àpẹẹdà fi lọ mọ́. abáni àwọn èèyàn tẹ. abẹ́nu fọ́ra lọ. والموت ikú wa ń tà wá ẹ̀ẹ́dẹ́ ikú ní pẹ́. وما يفيقون حتى ينفد الروح. ẹjọ́ bá wà ní tají rárá ló pẹ̀lú rẹ̀ ó fi lọ tán.
Gbogbo sẹ́ẹ̀dì tẹ́ ń lò ní ìyálé ti páàkì gbogbo ẹ̀. Ìyálé lẹ́kọ̀ọ́ wọlé iPhone tó bẹ́ẹ̀ náà fóònù gbogbo ẹ̀ ìgò káàlọ́ ṣé mo lè yí mọ́ ama wa tẹ̀lé òkú lẹ́yìn. ìjẹmọ. àwọn aráalé ẹ̀ àwọn ọ̀rẹ́ àwọn aládùúgbò àwọn alábàásọ àwọn alábàárìn a máa tẹ̀lé. wọ́yá òkè òṣòro ilẹ̀ máa fi kọ́dìrú. wọ́yá òṣòro ilẹ̀ máa fi kọ́dìrú. ẹni tá a jọ wọ́n máa bí tala sisi wọ́n máa bí bẹ́ẹ̀ gaba wa ni abalati ni ligi furuti tani wa wà yá wọ́n ní mẹ́tọ́ àjọ sáyé. wọ́yá òṣòro kọ́dìrú. ayé náà lọ́wọ́ àmàlí kankan. ayé náà òun ní lọ́wọ́ àjọ sáré tẹ̀lé lánàá. wọ́yá òṣòro ilẹ̀ kọ́dìrú. Bọ́gà Ambẹ́ka Stina Buhari ti ìjọba ológo mi. Wọ́n lọ jí ẹ̀bùkún tí n bá lọ jí gọ́ọ̀mẹ̀ntì. Esisi àgọ́dọ̀ kọjá. Buhari wà lọ òun nìkan. Báyà búrò rẹ̀ tẹ̀lé lẹ́yìn. Òun nìkan. wọ́yá òṣòro àdójọ kú ni àtúnṣe àwọn ọmọ wọn ẹrú wọn ni wá tọ́lọ́wọ́n tá ń ṣe alẹ́ àwọn lóní sábàbí. wọ́yá òṣòro ilẹ̀ kọ́dìrú. Ọlọ́run ọ̀dà olówó ọ̀rọ̀ tó fẹ́ sọ yìí. Ọlọ́run ọ̀dà 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 ọ̀rọ̀ tó fẹ́ sọ yìí. Inú àwọn tó ń darọ́ láyé ọgbọ́n Kùránù nù. àwọn obìnrin ṣe
Kùránì ọ̀nà méje ọ̀nà méje ẹ jama innama yakhsha Allah èmi Ọlọ́run tí mo dá gbogbo nǹkan tí mo dá gbogbo nǹkan ẹ̀yin obìnrin ẹlẹ́gùn ẹni sùúrù ẹlẹ́gùn ẹmọ́tì wọn ló dáṣà ọfẹ́ wù mí ni ẹlẹ́gùn Ọlọ́run ó bùn ọ nírú mi tí ọjà fa dáadáa. إنما يخشى الله من عباده العلماء إنما يخشى الله من عباده àwọn tẹ̀lé Ọlọ́run tìjú kọ́lọ́hún mọ̀ sọ fún wa pé tìjú àwọn yẹ́mà àwọn tó ti oní innama yakhsha al-ulama owó tìjú ẹnìkan dáhùn Ọlọ́run àfàwà. إنما يخشى الله من عباده tọ́lọ́ba lóde o lè ní tí o sí lọ́dọ̀ ẹ̀dá kan ìtumọ̀ ẹni pé sọ́ọ̀dà ẹni kò lè sọ́ọ̀dà. Ìjọ bá jẹ́ téèyàn lè tẹ́lẹ̀ ní ìlọ nígbà tí mi bẹ lọ́wọ́ bọ́gà àwẹ̀ lájọjọ́ gbé ẹlòmíì ti ń bẹ́ẹ̀ lóyìí ọbẹ̀ ẹni bọ́gà yọ lọ́lọ́ ọmọ yẹn ní gèrí nígbà tá a fi tiẹ̀ sí lọ́dọ̀. إنما يخشى الله من عباده àwa yẹrẹ lọ́wọ́ wa ní ìlú nìkan dé. Eékún ní ràn ẹ̀rẹ́ lòmí ẹ̀sùn pé yàrá rẹ̀ ti ṣe kọ́tìnì ni ọmọ wòrà kúrakù ẹ̀sùn pé yàrá ní ìlú wa. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ọlọ́run kẹ́ gbogbo àwọn tí wọ́n ti lọ. Ọlọ́run ọba aláwa kẹ́ gbogbo àwọn yóò bẹ ebúnú. Ọ̀chálẹ́ǹjì àfa ewo ló báyìí. Bali Kurani ti kún tó àwárí tú àwọn làlá sí ara wa. Ẹni tó fẹ́ gbádùn láyé kọ́lá tábàdà pọ̀ rẹ̀ má dáhùn. Ọ gbádùn ayé. Ta ló fẹ́ fún lẹ́sìn? Ta ló fẹ́ dá tani wo búrísì? Alọ́mọdémọ̀ ń bú ọ wá sọ̀rọ̀ tiẹ̀. Ẹgbẹ́ yẹn kú ẹ̀sẹ̀ mú kíní kó wá sọ gbogbo lẹ́wọ̀ àmì ṣáyé ni. Ẹ ti ṣe ayé o bọ̀dá ti kú. Ẹ gbé kí lọ́gbẹ́. Ọlọ́run ó ṣe mistake. Ọlọ́run ṣe mi. Ṣé wọ́n wá kú ìwọ wá bí? Ọlọ́run tó lẹ́gbẹ̀ẹ́ gbogbo kan wọ́n ló ṣe mistake. إنما يخشى الله من عباده العلماء Ọlọ́run ẹgbẹ̀rún dọ́kẹ́ tó fi máa gbàgbé dáadáa tó wọ́n jẹ́ wọ́n pé ó ní ìzázul zilatil zilzala Ọlọ́run sọ Yorùbá bẹ́ẹ̀ ni ẹ̀rí bàbá gẹ̀ẹ́sì Ọlọ́run fi ń pa. إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها básìkò náà bá tó àwọn tí ó kà máa yẹ ọlọ́run náà lọ́mà àríkí àmọ̀ òye kí àmọ̀ òye báyìí
níbo egungun wa gan pieces gbogbo wa ti lọ àkọ́kọ́ wà nù sàárè ilé ọmọ jẹ ẹ̀ta àwọn sójà máa tẹ̀ kí wọ́n sọ kí àwọn sójà gbé àwọn sójà ọba tiẹ̀ jẹ́ ẹ̀kan ti sinmi láyé tó ti kú. إذا زلزلت الأرض abeg fẹ́ntì ọba sitọ́lọ́ ìjọ àlìkíyàmó le fẹ́ntì ọba sitọ́lọ́ ní àṣẹ ìjọ àlìkíyàmó nira fẹ́ntì ọba àrìn tí ní àrìn ẹ̀rígbà tí máa gara wa gbogbo nǹkan ọ̀dà àwọn ọ̀jọ̀pọ̀ àwa làwa ní kìí ta kò sí tọ́ka wà fún abiyoli afẹnike wuli ọba gbẹ ní tí o ti yẹ kọjá ọba gbẹ àwọn afáàmù ìjẹ. àwọn àfa wọn èyí ṣe ẹgbẹ́ ògbóni. kí wọ́n kàn fún abẹ́lẹ́ tí bá ń sàfà. àwọn àfa wọn èyí ṣe ẹgbẹ́ oṣó. ẹnu ẹ̀yẹ kan tọ́lọ̀ kó wà ní kéta. ama kéta ara wa ni. àwọn kan sì ń bẹ láàrin ọlọ́wọ́ fún wọn kéta. irú ẹ̀ làáfà yìí. ẹ̀rí ọ̀nà. àwọn tó mú lẹ́rù dáadáa kí ó báyìí kí bọ́tà ọmọ wa sọ fún bí àfa Buhari kó kéta yóò ní alaye àbá Buhari lè lọ́dọ̀ kéta nínú ṣe bọ́tà ó sì gbà sílẹ̀ àmọ́ kò ní kéta ó ní yẹ ẹ pè wọ́n gbogbo wa ló kéta ẹni ó kéta àríwá ọlọ́run ní kò ní yẹ. إذا زلزلت الأرض Ogogoro wọ́n ní sẹ́ẹ̀ díẹ̀ gbogbo sí tó wára ti sàárì kalẹ̀ ẹ̀wọ̀n ọmọ lálà sí ọmọlọ́jà èdè wọn gan ọmọlọ́jà wọ́n nà ẹlòmíì nù sàárì jà ló sì dà o. إذا زلزلت الأرض ọlọ́run ní ilẹ̀ yìí èmi ọlọ́wọ́ sọ fún ilẹ̀ tí mo dá tó ní ọgbà kí mo ní òkì ó mèjọ kan. ìwọ́lẹ̀ àsìkò tó máa mi. وأخرجت الأرض wa akhrajat al-athqalaha gbogbo tó kú lẹ́lẹ̀ bẹ́ẹ̀ ma wá tí wọ́n jáde. ibi wọ́n sì Buhari sí ilẹ̀ tí wọ́n jáde. وأخرجت ẹbọde bí bá wá rí balaye mọ wá ṣẹlẹ̀ gbogbo ní wó yìí ọlọmọ kí ni ọmọ. وقال الإنسان àwọn èèyàn tárìkì àmọ́ bá kámọ́ yẹn máa laha kila di rọmasanu wa kila wa ṣe kini le يومئذ تحدث ilé ọmọ wa yàrá ilé lórí kí ló dé ọ̀tá lónìí nù ni
بأن ربك